èyí lorúkọ àwọn tí wọ́n fẹ́ẹ́ fìbọn gbàjọba Tinubu. nígbà tí ọmọléèwé bá lóyún sínú tó wá ń de bẹ́líìtì mọ́, àfi kí gbogbo àwọn àgbà tó bá gbọ́n ṣe sùúrù, torí nígbà tó bá yá ikùn yóò taari aṣọ, apá bẹ́líìtì òyìnbó kan kò sì lè ka. níbi tọ́rọ̀ àwọn tí wọ́n ní wọ́n fẹ́ẹ́ fìbọn gbàjọba lọ́wọ́ ààrẹ Bọ́lá Tinubu dé dúró báyìí, kínní náà kò ṣeé bò mọ́lẹ̀ mọ́. ariwo ọ̀rọ̀ náà ti kọjá abẹ́ òrùlé, ó ti ń wọ àárín ọjà lọ. orúkọ àwọn tí wọ́n fẹ́ ṣiṣẹ́ náà ti jáde báyìí. àwọn ọ́físà nínú iṣẹ́ sọ́jà. ìyanu tó sì wà níbẹ̀ ni pé ará òkè ọya nílẹ̀ haúsá lọ́hùn-ún ní gbogbo wọn. níbi tọ́rọ̀ náà sì lédè, níbi tí kinní náà kì í ti ṣe ṣeréṣeré tó, wọ́n ròyìn pé ọlọ́run ló yọ olùdámọ̀ràn ààrẹ lórí ètò ààbò Nuhu Ribadu, torí àwọn tí wọ́n fẹ́ẹ́ dìtẹ̀ náà ti fi iṣẹ́ náà rán ẹnìkan nínú ọ́fíìsì ẹ̀ gan-an pé kí tọ̀hún pàdánù lẹ́sẹ̀kẹsẹ̀ bí iṣẹ́ bá ti dáhùn. nínú oṣù kẹjọ ọdún yìí náà ni wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé e lọ, tí wọ́n gbé ẹni náà sí ọ́fíìsì ẹ̀. ọ̀tọ̀ lẹ́ni tí wọ́n ní kí wọ́n gbé lọ síbẹ̀, àmọ́ ọmọkùnrin yìí ni àwọn kan fi iṣẹ́ ikú rán pé kó máa lọ sọ́hùn-ún nítorí ikú Ribadu ni wọ́n sì ṣe ní kó lọ. kẹ́ni kan ya àwọn èèyàn lẹ́nu nínú ọ̀rọ̀ yìí. ìyẹn náà ni pé ó fẹ́rẹ̀ má sí ìgbà kankan tí àwọn sọ́jà gba ìjọba nílẹ̀ yìí tó jẹ́ kìdá apá kan orílẹ̀-èdè yìí ní gbogbo àwọn tí wọ́n gbàjọba náà ti wá. kò sí bí wọn yóò ti ṣe tí wọn kò ní mú ẹlòmíì láti ẹ̀yà míì mọ́. ṣùgbọ́n ní ti eléyìí, àwọn ọmọ ilẹ̀ haúsá inú sọ́jà ló fẹ́ ṣe é. àwọn tí wọ́n sì mọ̀ nípa iṣẹ́ ológun àti ìtàn Nàìjíríà ní bí ìgbà tí wọ́n fẹ́ dá Nàìjíríà padà sí ọdún 1966 ni. ìyẹn tó wá ṣe pé ohun tí wọ́n ṣe náà kẹsẹ̀ járí. ìdí ni pé nígbà tí kìdá àwọn sọ́jà haúsá bá gbàjọba, tí kò sí àwọn Ìgbò níbẹ̀, tí kò sí Yorùbá, tí kò sí ará Niger Delta, bí ọ̀rọ̀ ti ṣẹlẹ̀ nínú oṣù kínní sí oṣù keje 1966 náà ni ìbápadà tún rí. ṣe ní 1966 yìí, àwọn sọ́jà márùn-ún kan tí wọ́n jẹ́ méjọ̀ nínú iṣẹ́ ológun fìbọn gbàjọba lọ́wọ́ àwọn olóṣèlú. bó sì tiẹ̀ jẹ́ pé Yorùbá kan wà níbẹ̀ láàrin wọn, àwọn Ìgbò ló pọ̀ jù nínú wọn. ọ̀rọ̀ náà kò tún wá rọrùn bẹ́ẹ̀ fún wọn, nítorí lẹ́yìn tí àwọn ọ̀gá wọn fọgbọ́n tàn wọ́n, ẹni tí wọ́n padà gbéjọba fún, ìyẹn Àgùyí Nwosi, ọmọ Ìgbò ni. ohun tó sì bí àwọn sọ́jà haúsá nínú tí àwọn náà fi pa àwọn sọ́jà Ìgbò àti àwọn ọmọ Ìgbò nìyẹn, tí ọ̀rọ̀ náà sì di ogun abẹ́lé. irú ohun tí ìbá ṣẹlẹ̀ nìyí tó bá jẹ́ àwọn tí wọ́n fẹ́ fìbọn gbàjọba Tinubu yìí rí kinní náà ṣe. Ọlọ́run ló yọ Nàìjíríà o, àfàìmọ̀ kí ogun abẹ́lé má tún wọlé tọ̀ wá lẹ́ẹ̀kan sí i. ẹ̀yin náà gbọ́ orúkọ wọn gẹ́gẹ́ bí ìwé ìròyìn orí ayélujára Premium Times ti ṣe ìwádìí ọ̀rọ̀ náà tí wọ́n sì tẹ̀ jáde. ẹni àkọ́kọ́ ni ọ̀gágun Musa Abubakar Sodiq, ọmọ ọdún 51 ni, nítorí 1974 ni wọ́n bí i. ọmọ ìpínlẹ̀ Nasarawa ni o. 1997 ló sì kẹ́kọ̀ọ́ jáde nílé iṣẹ́ ológun tó sì di ọ́físà lẹ́sẹ̀kẹsẹ̀. bí a ti ń wí yìí, brigadier ni ọ̀gá ńlá nínú iṣẹ́ náà. òun ló sì dàbí olórí àwọn tí wọ́n fẹ́ fìbọn gbàjọba ọ̀hún. ẹ̀ka àwọn ajagun lórí ilẹ̀ ló wà nínú iṣẹ́ ológun. ọ̀gá sì ni nínú àwọn aṣáájú ogun níbi tí ogun bá ti lé. ọkùnrin náà ni wọ́n ló fẹ́ lo ọgbọ́n, ìmọ̀ àti òye tó ní láti fi gbàjọba yìí kúrò lọ́wọ́ àwọn olóṣèlú kó sì lé kálukú wọn padà sábúlé wọn, ìyẹn àwọn tí wọn kò bá rí ibi yìnbọn pa nínú wọn. ìgbà àkọ́kọ́ kọ́ rèé tí wọ́n máa mú Sodiq o. ní ọdún tó kọjá nílẹ̀ níbí, wọ́n tì í mọ́lé lọ́gbà ológun fún pé ó darí àwọn àpò ìrẹsì tí wọ́n ní kí wọ́n lọ kó fún àwọn ogunléndé ẹ̀dá síbòmíì. bẹ́ẹ̀ ló ń ta àwọn èrò ìjagun, ó tún ń ta mọ́tò àwọn sọ́jà, ó ń ta jẹnẹrétọ̀ wọn. ó dàbí pé gbogbo ohun tí ọwọ́ brigadier Sodiq bá ti tẹ̀ títà ni. ẹnìkejì ní ọ̀gágun Màájí láti Niger, colonel ni nínú iṣẹ́ ológun. ní 2000 ló parí iléèwé àwọn jagunjagun tó sì di ọ́físà. látìgbà náà ló sì ti ń ga lẹ́nu iṣẹ́ náà títí tó fi dé orí colonel.
òun náà jẹ́ ajagun lórí ilẹ̀ bíi ti ọ̀gá ẹ̀ tí wọ́n jọ wà nínú kinní yìí. Bẹ́ẹ̀ ló sì ti ṣe olórí àwọn bàtálíọ̀nù lókìtìpupa tó sì bá wọn kojú àwọn jàǹdùkú ní Niger Delta. Ó jọ pé ìdí tí wọ́n fi mú un mọ́ kinní náà rèé, òun ló sì dàbí igbákejì fún Brigadier Sodiq. Lẹ́yìn tiẹ̀ ló kan Lieutenant Colonel S. Bapa láti Bauchi. Ọmọ ọdún 41 lòun, nítorí nínú ọdún 1984 ni wọ́n bí i. Bẹ́ẹ̀ náà ni Lieutenant Colonel A.A. Hayatu. Ọmọ Kaduna lòun, ọmọ ọdún 42. Òun náà sì wà lára àwọn tí wọ́n fẹ́ darí ètò náà. Lẹ́yìn náà ló kan P. Dangnab láti Plateau. Ọmọ ọdún 39 ni, ọ́físà sì ni láti 2008. Wọ́n ti mú òun rí o. Wọ́n ti mú pé òun àtàwọn kan ń ṣe agbódegbà fáwọn Boko Haram kó tó fi ọgbọ́n yọ jáde láàrin wọn. Àmọ́ ní báyìí ọ̀kan nínú àwọn tí wọ́n fẹ́ fìbọn gbàjọba ni wọ́n tún torí ẹ̀ mú. Èyí tó fi hàn pé kò sí ohun tí ológun tó ti ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn Boko Haram kò tún lè padà ṣe. Lieutenant Colonel M. Al-Makura wà nínú wọn o. Ará Nasarawa, ọmọ ọdún 42 ni. Ajagun ilẹ̀ lòun náà, ẹni tó ti di ọ́físà láti 2008. Lẹ́yìn náà ló kan ọ̀pọ̀lọpọ̀ àwọn Major A.J. Ibrahim láti Gombe, Major M.M. Jida láti Katsina, Major M.A. Usman láti Abuja, Major D. Yusuf láti Gombe àti Major I. Dauda láti Jigawa. Àwọn yìí gan ni wọ́n sì fẹ́ fi díjú kinní náà nítorí àwọn ọ̀gá tí ẹsẹ̀ wọn ká gbogbo báràkì lọ́dọ̀ àwọn ìṣẹ́pẹ́ sọ́jà ni wọ́n. Lẹ́yìn èyí ló wá kan Captain Ibrahim Bello, Captain A.A. Yusuf, Lieutenant S.S. Felix, Lieutenant Commander D.B. Abdullahi tó jẹ́ ọmọ ogun ojú omi Navy àti Squadron Leader S. Adamu tí òun jẹ́ ọmọ ogun òfurufú Air Force. Àwọn 16 tí wọ́n fẹ́ da nǹkan rú mọ́ Nàìjíríà lọ́wọ́ nìyí, bí kò sì jẹ́ àwọn ẹni bí ẹni, èèyàn bí èèyàn, àti pé ògiri létí èèyàn ní jẹ́ bẹ́ẹ̀. Èyí tí à ń wí yìí kọ́ làbá máa wí o. S.B. Adamu tí orúkọ ẹ̀ gbẹ̀yìn nínú àwọn tí wọ́n mú yìí ni wọ́n ti ṣètò pé yóò mú Nuhu rìbádùbalẹ̀. Wọn yóò sì ti yanjú òun kó tó di pé wọ́n kọlu ibi tí ààrẹ àti àwọn tó kù bá wà, nítorí òun nìkan ni wọ́n mọ̀ pé ó lè sáré máa pàṣẹ fáwọn ológun tó bá kù tí yóò sì lè lé wọn léré láti fòpin sí ìdìtẹ̀gbàjọba náà bó bá ń lọ lọ́wọ́. Ohun tí wọ́n ṣe mọ̀ọ́mọ̀ gbé Adamu lọ sí ọ́fíìsì olùdámọ̀ràn ààrẹ náà nìyẹn. Ọ̀tọ̀ lẹni tí wọ́n fẹ́ kí wọ́n gbé lọ síbẹ̀, àmọ́ àwọn kan yí kinní náà padà, wọ́n sì gbé Adamu lọ pẹ̀lú iṣẹ́ tí wọ́n rán. Lára àwọn tí wọ́n jọ wà nílé ìwé ẹ̀kọ́ṣẹ́ àwọn ológun Nigerian Defence Academy pẹ̀lú àwọn tí wọ́n jọ mú yìí lòun náà. Àwọn tí wọ́n sì pọ̀jù nínú àwọn tí wọ́n mú yìí làwọn tí wọ́n jọ wà nílé ìwé NDA yìí nígbà kan náà, ìyẹn láàrin ọdún 2004 sí 2008. Ohun tí àwọn ológun àti àwọn tí wọ́n mọ̀ nípa irú nǹkan báyìí, àgàgà àwọn tí wọ́n jẹ́ àlòkù sọ́jà tí wọ́n ti ní ìrírí irú nǹkan wọ̀nyí ń sọ ni pé nígbà tí wọ́n bá tú ìdí ọ̀rọ̀ náà wò dáadáa, wọn yóò túbọ̀ rí àwọn civilian, ìyẹn àwọn aráàlú tí wọ́n mọ̀ nípa kinní náà. Ó ṣeéṣe kó jẹ́ àwọn olówó ìlú ni o, tàbí àwọn alágbára kan, ṣùgbọ́n àwọn tí wọ́n máa ń sábà wà nídìí irú nǹkan bẹ́ẹ̀ ni àwọn olóṣèlú, bóyá àwọn tí inú ń bí ni o, àbí àwọn tí àwọn náà rò pé àwọn ló yẹ kí agbára ìjọba wà lọ́wọ́ àwọn. Pé èyí ni kì í jẹ́ kí àwọn ìwádìí gbogbo lórí nǹkan báyìí tètè yá kánmọ́kánmọ́, nítorí wọn yóò fẹ́ wá àwọn tí ọ̀rọ̀ náà kàn kí wọ́n gbé wọn, kí wọ́n sì lè mọ ipa tí àwọn náà kó níbẹ̀. Ṣé bí a ti ń wí yìí, àwọn agbófinró sì ń wá ọkùnrin gómìnà ìpínlẹ̀ Bayelsa tẹ́lẹ̀ rí, ìyẹn Silva. Wọ́n ní ó ní ọ̀rọ̀ láti bá àwọn sọ. Àmọ́ àwọn èèyàn Silva sọ pé ọkùnrin náà wà nílùú òyìnbó, kò sì jọ pé yóò padà wálé kíá. Lóòótọ́ làwọn èèyàn ẹ̀ yìí sọ pé ó pẹ́ tó ti jáde nílùú o, àmọ́ àwọn tí wọ́n ń wá ní kò tí ì pẹ́ tó lọ rárá, pé nígbà tí ọ̀rọ̀ yìí sán lágbede méjì nífẹ̀ẹ́ rẹ̀ ló ká kinní ọ̀hún nílẹ̀. Nígbà tọ́rọ̀ náà yóò sì fi di ìyálẹ̀ta, ẹran ti lọ. Bó tilẹ̀ jẹ́ pé ìjọba kò dá sọ̀rọ̀ náà o, tí wọ́n ń ṣe bíi pé kò sí kinní kan. Báyọ̀ Ọ̀nànúgà tí í ṣe alukoro ààrẹ ti padà sọ̀rọ̀. Ohun tó sì wí ni pé ariwo ìdìtẹ̀gbàjọba Tinubu tí wọ́n ń pa báyìí kì í ṣe ohun tó dáa rárá. Ó ní ohun tó lè lé àwọn tó ti fọkàn balẹ̀ lórí ọ̀rọ̀ Nàìjíríà sá sẹ́yìn ni.
ó ní ọkàn àwọn ará ilẹ̀ òkèèrè ti ń balẹ̀ síjọba Tinubu wọ́n ti rí bí ìjọba tí àwọn lè bá ṣòwò tí àwọn sì lè torí ẹ̀ wá sí Nàìjíríà láti wá fi ọrọ̀ ajé tiwọn kún tiwa tí ó sì di okòwò ńlá fún orílẹ̀-èdè wa. Àmọ́ bí wọ́n bá ti wá ń gbọ́ ariwo pé àwọn sọ́jà kan fẹ́ fipá gbàjọba báyìí, ohun tí mú kí àwọn oníléeṣẹ́ ńláńlá sá sẹ́yìn láwọn orílẹ̀-èdè kan nìyẹn. Àwọn iléeṣẹ́ ológun fúnra wọn tí wọ́n ti ń sọ pé kò séwu lóko àfi gìrì àparò, àwọn náà kò wí kinní kan mọ́, nítorí ó jọ pé àwọn náà rí i pé ọ̀rọ̀ náà ti gba ẹ̀gbẹ́ bú jáde fúnra ẹ̀. Kinní ọ̀hún ò sì ṣe é fọwọ́ bò mọ́. Ṣé bí táǹkì omi ńlá bá bẹ́ lójijì apá akorobá kéékèèké kò ká. Síbẹ̀ náà ṣá o, ẹni ìwádìí làwọn agbófinró gbogbo sì wà lórí ọ̀rọ̀ yìí. Ó dìgbà tí wọ́n bá parí ẹ̀ kí kinní ọ̀hún tó fọ́n síta. Ṣùgbọ́n ewu ọ̀rọ̀ náà ti ré kọjá, ẹni òjò sì pa tí Ṣàngó kò pa kó máa dúpẹ́ ní o. Ọláyíwọlá Alága ló ń yẹ ọ̀rọ̀ afipágbàjọba yìí wò fún bùdó àgbáyé fún àṣà àti ìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.